àmọ̀ràn mi sí ẹ lélẹ́yìí, gbogbo ojú tó rí mi wò ní wákàtí ọ̀wọ̀ yìí. Àmọ̀ràn mi sí ẹ ni wípé má jẹ́ kó pa ẹ́ o, má jẹ́ kí wọ́n rí ẹ pa, má jẹ́ kí wọ́n pa ẹ́, má jẹ́ kí wọ́n rí ẹ pa. Sórí tí wọ́n bá rí ẹ pa, tí wọ́n bá pa ẹ́, wọn ò ní rí justice fún ẹ o, nítorí pé àwọn tó pa ẹ́ wọ́n tún máa sọ̀rọ̀ against ẹ, wọ́n tún máa try láti prove ara wọn right, wọ́n máa tarnish image lẹ́yìn tó ti lọ tán, débi pé kò ní anybody báyìí tó máa lè gbẹ̀rí ẹ jẹ́. Irú evidence tó wù kó drop kó tó lọ, still náà wọ́n tún máa fún lọ́rùn. Ta ló ti rí interview? ẹ̀yin èèyàn wa ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìṣítí sí ti arábìnrin yìí tí ó sọ nípa Tèmítọ́pẹ́ Òṣùbà. Ó ní má ṣe jẹ́ kán pa ẹ́ o, ó ní torí tán bá pa ẹ́ wọn ò ní rí justice sí ikú rẹ̀, torí wípé àwọn tó pa ẹ́ wọn ò tún máa sà sí àwọn tó fẹ́ ṣe justice fún ẹ. ẹ̀yin tèmi, ọ̀rọ̀ ńlá tí arábìnrin sọ ó pọ̀ nínú fọ́nrán yìí, ẹ jẹ́ ká wò ó. Olùṣọ́ ọkọ Tèmítọ́pẹ́ Òṣùbà, ẹni tó bá ti rí interview yẹn, ẹ wo interview yẹn dáadáa. Èmi ò sọ wípé Olùṣọ́ ẹni tí ó jẹ́ fiancé Tèmítọ́pẹ́ wípé ó ní ọwọ́ nínú ikú ẹ̀ o, mi ì dẹ̀ sọ pé kò ní ọwọ́ nínú ikú ẹ̀, bẹ́ẹ̀ tí kọ́ tí mo fẹ́ sọ ni wípé ẹ̀yin ẹ wo interview yẹn, ẹ wo interview yẹn, tí wọ́n bá sọ eléyìí ọkọ lòun mọ̀, eléyìí ẹ mọ̀, gbogbo ẹ̀ náà lè mọ̀ kọ́kọ́ pa ẹ̀. Okay, kí wá ló fa àwọ̀ láàrin yín àbáwọn ẹbí yín? Ẹni drug yẹn náà ni, ẹni drug yẹn náà ni, drug yẹn náà ló fa àwọ̀ láàrin yín, ẹni drug yẹn náà ni, ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé ń gbé drug tẹ́lẹ̀. Níbi táwọn èèyàn mọ Olùṣọ́ dé, wọn Olùṣọ́ náà ti ṣe bẹ́ẹ̀ rí. Ẹni tó ní interview àgbèrè lọ́wọ́ Olùṣọ́, ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀ lóní bẹ́ẹ̀ ni ní kò bí 20 years ago, ní kò bí 20 years ago lòun ti ṣe bẹ́ẹ̀ rí, which is irọ́ ni, kò sí. Ẹ lè sọ pé ṣé rí ń gbé Tọ́pẹ́ wá sí ṣọ́ọ̀ṣì yín ó wá ìgbàlà wá, mo mọ̀ pé ìgbàlà nǹkan tó ń wá káàkiri náà nìyẹn, bóun ṣe lè bọ́ nínú ogun yẹn. Fífẹ́ tó fẹ́ yín, ó mọ̀ wípé kò ń ṣe pé bóyá fífẹ́ pé bóyá ẹ máa gbé owó fóun, rárá, ó fẹ́ yín pé torí pé kẹ́ lè wo òun sàn ni, mo mọ̀ pé torí ẹ̀ ló máa ṣe fẹ́ yín pé bóyá kówó kẹ́ lè wo òun sàn. Ẹ wo story Tèmítọ́pẹ́ tí wọ́n post ní àwọn èèyàn tó yẹ pé wọ́n rí story ẹ̀, mo máa padà wá sọ́dọ̀ àwọn tó rí story yẹn náà tí wọ́n ṣe nǹkan kan sí títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Àwọn èèyàn tó rí story yẹn tí wọ́n rí post ẹ̀ ní status ẹ̀, ẹ wo gbogbo nǹkan tó kọ sí status yẹn, ẹ wo nǹkan tó kọ sí status yẹn. Màá gbé fídíò bí wọ́n ṣe post status yẹn. Ó ní ṣé kìí ṣe perfect place láti heal ní church mọ́ ni. Ó ní báwo ni àwọn perfect person ṣe rí. Ó ní ṣé òun wá mu ju nǹkan tó òun fà yìí lọ ni, ó ní ṣé òun wá fà jù lọ ni. Ó ní báyìí ibi tóun tẹ̀ dé báyìí sí òun máa fọ́ ojú gbogbo ẹ̀, gbogbo máa jẹ́ gbogbo aráyé mọ ohun tó ń ṣẹlẹ̀. Ó ní àbí kí ló dé, ìyẹn ní ó kù ọ̀la tó fẹ́ kú o, ó kù ọ̀la tó fẹ́ kú kó tó di bó ṣe wà kú lọ́jọ́ kejì yẹn, ó kù ọ̀la tó fẹ́ kú. Ìgbà táwọn èèyàn ń béèrè pé bo ni wọ́n ń gbé lọ, tí àwọn ọlọ́pàá fi dá dúró tó fi sáré bọ́ta kó fẹ́ lọ pa àwọn ni, nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ibi tí wọ́n ní kó ti máa gbé bọ̀, ìyá àdúrà ẹ̀ ni spiritual mother ẹ̀ tó máa ń pè ní mọ́mì tòun, ìyá tòun ló máa ń pè wọ́n, spiritual mother ọ̀dọ̀ ẹ̀ ló ń lọ. Wọ́n dẹ̀ láwọn ò sí ilé, wọ́n náà ò sí náà tí wọ́n gbé dọ́dọ̀ àwọn, wọn bá wọn lé, wọ́n gbé kúrò. Tó bá gbọ́n bá woman yẹn lé, ó ṣeé ṣe kí àwọn ikú tó pa yẹn kó yẹ lórí ẹ̀. Woman yẹn ni wọ́n bá wọn nílé, bàtà bá wọn lọ, wọ́n sọ pé ó yá, tó tún pa bá wọn sọ̀rọ̀ pé àníṣe kíní kan, ó tó wá kú 9 minutes kẹ́mi bọ́ lẹ́nu ẹ̀. Ẹ tún gbọ́ rẹ́kọ̀dì tó sẹ́ndì sí woman yẹn, ẹ tún gbọ́ rẹ́kọ̀dì tó sẹ́ndì sí woman yẹn. Ó ní ẹjọ́ mọ́mì, ẹni kọ́ wá gbókò òun, 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 torí kọ́ lè fún òun ní kọ́ lè sìnkú òun dáadáa, ẹni kọ́ sáré wá gbókò òun, ẹ má bọ̀ ẹni kọ́ wá gbókò ẹ wá gbókò òun kúrò. Òyìnbó ẹni tó kù yìí ló sọ̀rọ̀, ó ní kọ́ wá gbókò òun, ó ní kọ́ wá gbókò òun. Ẹ imagine, ṣé ilé ayé yẹn kò balance rárá. Ó ní ẹ wá technically àwọn tó rọ̀gbà yìí ká gan, àwọn tó wá gbé gan àti gbà àtàwọn kò sí kankan náà tí ó wà safe ní ọ̀dọ̀ wọn, kò safe lọ́dọ̀ wọn náà. Àbí kí ló tó sọ pé kọ́ wá gbókò òun kọ́ lè sókò òun dáadáa. Technically Tèmítọ́pẹ́ gan ti mọ̀ pé ikú ti dé, òun fẹ́ kú, owó ti mọ̀ pé òun fẹ́ kú. Ní sáìdì ọ̀dọ̀ wọn ọkọ tó fẹ́, ẹ wo ẹ má jẹ́ kí n tàn yín, ó hàn dájú wípé wọ́n fòrò ẹ̀mí ẹ̀, wọ́n fìtìná tiẹ̀ kó tó di pé wá padà kó ṣọ́ọ̀ṣì yẹn, wọ́n fìtìná tiẹ̀, wọ́n fòrò ẹ̀mí ẹ̀ nítorí pé ó ń smoke yẹn, nítorí pé òun gbó yẹn, wọ́n fìtìná tiẹ̀ gan. Torí tó bá pé wọn bá fìtìná tiẹ̀ ni kí ló dé tó fi máa sọ wípé kí wọ́n sáré wá gbé tó fi kúrò ní ṣọ́ọ̀ṣì, ó kúrò ní ṣọ́ọ̀ṣì nìyẹn, kó tó kúrò ní ṣọ́ọ̀ṣì ló ti send message sáwọn èèyàn ní gbogbo gbà. Nǹkan tẹ́mi sọ nínú fídíò mi tí mo kọ́ ṣe ni pé ṣé kò sẹ́ni bọ̀dì, ṣé ẹ̀ lè rán lè wòsàn ni, ṣé bí ṣọ́ọ̀ṣì ni, ṣé ọlọ́run gbàdúrà ní ṣọ́ọ̀ṣì yẹn ni, ṣé wọn lè wòsàn ní ṣọ́ọ̀ṣì yẹn ni, ṣé wọn ò rí wòsàn ni. Ẹ wá ní ẹ ń mú ẹ wá wo fẹ́ bọ́ọ̀lù èèyàn kan ní wọ́n interview ẹni tó jẹ́ wọ́n ní bí alága ṣọ́ọ̀ṣì àbí chairperson ṣọ́ọ̀ṣì yẹn, wọ́n ní ohun ọjọ́ kan pé gbogbo yẹn náà lè wá ń sọ nínú orí ẹ̀rọ ayélujára. Ó ṣàmú ni gbà tó mú kí ló tẹ̀yìn òpin mítì kẹ́ni pé kí wọ́n mú kó láìka kẹ́ sọ síta, kẹ́ sọ sí gbogbo àgbàlá pé gbà wá o, àfẹ́fẹ́ lágbájá àwọn ẹ̀jẹ̀ kó máa lọ, ẹ wá fi mú màtí tiẹ̀,
ẹ wá máa ti tẹ wọ́n pe èyí dìdìrín arìndì tán ni ó bá fi tipátipá náà àjọṣepọ̀ náà ìyẹn náà jáde ó ní tó bá ti gbé ọjà yó wọ́n ní ọjà wo tó bá ti gbé kinní wọn yó wọ́n bá ti gbẹ́rù yó lẹ́rù ti salẹ̀ sí wọn lára ìyẹn ní chọ́ọ̀chì ẹ̀yin òṣìṣẹ́ olúwa lòun máa ń mú lọ sínú kíṣìn kí ló tó yẹ pé ọkùnrin lòun mú káàkiri ní àárín pé òun ẹni tó ti háì tí ò mọ owó ọgọ́ sọ nínú fídíò yẹn pé kò kí mọ nǹkan tó ń ṣe mọ́ láàrin ibi tí ò ti mọ nǹkan tó ń ṣe yẹn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kí ni ò lè ṣẹlẹ̀ láàrin yẹn lóòótọ́ ẹ jẹ́ ká má parọ́ Tèmítọ́pẹ́ ni wọ́n bá òun ní àjọṣepọ̀ nígbà tó ń mọ̀ wọ́n lo opportunity yẹn láti fi bá òun ní àjọṣepọ̀ ẹni tó tàbá ní àjọṣepọ̀ nígbà tó jẹ́ àṣà rẹ̀ á mọ̀ náà àgbà tí kìíní yẹn tán láàrin ìyàwó alàgbà yín ìgbà tí ìwọ ọkùnrin òjíṣẹ́ lọ kí ló ń ṣe pẹ̀lú ìyàwó alàgbà ẹ fídíò yẹn ẹgbẹ́ lọ́wọ́ interview yẹn kí ló ń ṣe pẹ̀lú ìyàwó alàgbà ẹ débi kò fi wà bẹ́ẹ̀ tí tó fi yó tí wọ́n máa di pé wọ́n ló mú wọn wọlé pé ẹ máa bọ̀ báyìí ìwọ wà tí wọ́n máa ń dán wà ní kíṣìn àṣé ẹjọ́ ṣe Tèmítọ́pẹ́ parọ́ bẹ̀ yẹn nígbà bá àwọn onájọṣepọ̀ tipátipá kí ni ìwọ ọkùnrin ṣe pẹ̀lú ìyàwó alàgbà ẹ ẹni tó yẹ kó jẹ́ yàyàdì kí ló ń ṣe pẹ̀lú ẹ kí ló ń ṣe pẹ̀lú yàyàdì yín kí ló ń ṣe pẹ̀lú ẹ wọ́n ní ìwọ wá mu ìgbà tó ìwọ máa mu ìwọ máa ní ẹ lọ sùn síbí interview wà yẹn tó fẹ́ tà láti proof yẹn right kò bèrè gbẹ̀yìn pé kí ló dé tí ó jẹ́ pé ìwọ ọkùnrin ló ń wà pẹ̀lú yàyàdì ìwọ ẹmọ òṣìṣẹ́ ọkùnrin wà pẹ̀lú yàyàdì ibo náà ti ń ṣerú ẹ̀ ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run nǹkan tí mi fi sọ níbẹ̀rẹ̀ fídíò mi ni pé má jẹ́ kán pa ẹ́ o Tèmítọ́pẹ́ ṣàrí ikú yẹn yẹn gbọ́jà ó ṣe kíní kan èyí tẹ̀ parí aráàlú ò ti ju bí 2 years lọ ó ti gbé ọjà ẹ̀ kò jẹ́ pé ìní ìlú ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjà gbígbé ó ti gbé ọjà ẹ̀ tipẹ́ ó ti máa gbé ọjà ẹ̀ tipẹ́ ikú yẹn ò dẹ̀ pa kò dẹ̀ depress ọwọ́ boyfriend kan ló wà boyfriend ẹ̀ bákan ló ṣàṣe manage kọ́ ni boyfriend ẹ̀ ṣe manage títí kó tó di pé olùṣọ́ lọ pàdé ẹ̀ èèyàn á bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yín láti pé bóyá ogun kan ń lé ẹni yẹn ẹ lè gbọ́ ìṣòro tó ń ṣe yẹn ẹ bá ti rí bóyá ó fàyà bí owó jẹ́ wà lọ́wọ́ ẹ̀ tàbí tó jẹ́ wípé bóyá ẹ ti rí pé lórúkọ ni ẹ wá sáré fi yẹn wọlé sí lára báwo ni Tèmítọ́pẹ́ ṣe mọ olùṣọ́ yẹn ẹ jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ olùṣọ́ wípé báwo ibo lẹ ti mọ Tèmítọ́pẹ́ ṣé bó bá ṣe bí iṣẹ́ náà ló wá bá ṣe bí ogun tó ń jà yín náà ló bá wá sọ́dọ̀ yín ṣé bó ogun yín náà ló bá wá sọ́dọ̀ yín tẹ́ ẹ̀ rí ogun yẹn ṣẹ́ ẹni ó fẹ́ lọ ṣe operation okòlá ló wá sọ́dọ̀ yín ló wá sí ọ̀nà ló ṣe wá ṣàlàyé ohun tó ṣe àṣekà ó ti ní problem cancer ó ti fẹ́ lọ ṣe operation kó tó di pé ó wá sọ́dọ̀ yín pé kẹ́lẹ̀ gbàdúrà fún kí pé kẹ́ ṣèrà padà fún kẹ́mi tó má bàbá bọ́ sínú operation room yẹn ẹ wá fọpọ́sìtì yẹn ẹ̀jẹ̀ wọlé sí lára ó wá di pé ó wà ní hospital bed yẹn ò lè mímọ́ inú